a fi ọpẹ́ fún Ọlọ́run fún àkókò yìí tí a tún wà lórí ètò yìí. A dúpẹ́ fún ohun tí Bíbélì yìí ṣe tí à ń rí kà. Ní ìjẹjọ a ní orí ọ̀fẹ́ láti wo láti inú Bíbélì ìdí tí a fi gbàgbọ́ pé Jésù jẹ́ Ọlọ́run. A fìdí ẹ̀ múlẹ̀ níbẹ̀ pé Ọlọ́run ni nítorí pé ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ni, òun fúnra ẹ̀ kò ní ẹ̀ṣẹ̀, ó gba àwọn ènìyàn láàyè láti sìn. Bẹ́ẹ̀ni pé ní Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Kò sẹ́ni tó lè jẹ́ ìpilẹ̀ṣẹ̀ àti òpin yàtọ̀ sí Ọlọ́run wa. Ọlọ́run náà ni ìpilẹ̀ṣẹ̀ àti òpin ohun gbogbo. Ó jẹ́ àwọn nǹkan tí a yẹ̀wò ní ìjẹjọ. Mo fẹ́ tẹ̀síwájú nínú dídáhùn ìbéèrè arákùnrin náà. Thank you, sir. Ẹ ṣé gan sir, Pastor. Please, ẹ jọ̀ọ́, tí mo kàn fẹ́ béèrè, who is Jesus Christ? Náà mo fẹ́ béèrè, sir. Thank you, sir. Àríbi tí ọ̀pọ̀lọpọ̀ ti pe Jésù ní Olúwa. Ǹjẹ́ Ọlọ́run nìkan ni Jésù bí? Rárá. Jésù jẹ́ Ọlọ́run, ó tún jẹ́ olùgbàlà. Nǹkan kejì tí mo fẹ́ ká jọ wò papọ̀ nìyí nípa Jésù Kristi. Ta ni Jésù? Bó bá mọ gbogbo nǹkan nípa Jésù, méjèèjì gbọ́dọ̀ hàn gbangba. Ìkíní ni pé o gbọ́dọ̀ mọ̀ pé òun ni Olúwa, kó mọ̀ ní Ọlọ́run. Nǹkan kejì tó sì gbọ́dọ̀ mọ̀ náà ni pé òun ni olùgbàlà. Mo fẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run ní òní. Ìwé Tímótì kìíní ni mo ti bẹ̀rẹ̀. Tímótì kìíní mo fi yé wa náà lọ́sẹ̀ tó kọjá yẹn pé Ọlọ́run kan péré ló wà o. Ọlọ́run kan yìí ó ní orí ọ̀fẹ́ bó ṣe wù ú ní iye ọ̀nà tó lè pínra rẹ̀ sí tí ẹnikẹ́ni kò sì lè bí. Tímótì kìíní orí kejì wọ́n ka ẹsẹ̀ kẹta títí dé ìkarùn-ún, wọ́n wá gbàdúrà, a wá wo Jésù jẹ́ olùgbàlà. Jésù jẹ́ olùgbàlà. Tímótì kìíní orí kejì Bíbélì sọ ní ẹsẹ̀ kẹta pé nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn, àní Kristi Jésù. Olúwa a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní yìí. Ẹ ṣé fún ọ̀rọ̀ yín o. Ẹ ṣé fún àwọn èèyàn tó ti ń tẹ́tí sí ọ̀rọ̀ yìí. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó ní ipa rere láyé wa. Kó ran ọkàn wa lọ́wọ́ láti gba ọ̀rọ̀ rẹ gbọ́. Kí a sì lè gba Jésù lólùgbàlà wa. Ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín ó ràn wá lọ́wọ́. Ẹ ṣé torí pé yóò ní ipa rere nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ìgbàlà? Ìgbàlà ni kékèèyàn bọ́ nínú ewu tó ga. Ká ní bí àpẹẹrẹ, bóyá ènìyàn kò mọ odò wẹ̀ tó wá kó sínú ẹ̀. Tí ó bá bọ́ tí ò mọ omi yó, tómi ò gbé lọ, tí ò kú sínú omi yẹn, yóò sọ pé àgbà ńlá, ó là nínú ewu nu. Ènìyàn pẹ̀lú lè là kúrò nínú ewu tó ga tó ń bọ̀. Kí ni ewu tá ń sọ yìí? Ó ní ewu ọ̀run àpáàdì. Ṣé rí bí mo yẹ ṣàlàyé pé ìgbàlà jẹ́ bíbọ́ nínú ewu? Ìgbàlà, ẹni tó bá yọ̀yàn kúrò nínú ewu yẹn, ó là ń pè ní kí ni o? Olùgbàlà. Ewu tí wọ́n lọ ń bọ̀ tó ga yìí, ó ní ewu ọ̀run àpáàdì.
ta lẹni tí ó fẹ́ yọ wá tàbí tí ó ti yọ wá fún àwọn tàbá ti nígbàlà? Ẹni náà ni Jésù Kristi. Ẹsẹ̀ kẹta tí mo kà lẹ́ẹ̀kan sọ pé nítorí èyí dára ó ti ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa. Ẹ̀mọ́ gbà pé kí ni mo pe Jésù? Ọlọ́run. Kí tún ni Jésù jẹ́ olùgbàlà? Ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn ní kí ni ìgbàlà. Kò wù Ọlọ́run ká má ní ìgbàlà. Kì í ṣe ètò Ọlọ́run ká má ní ìgbàlà. Kì í ṣe ètò Ọlọ́run pé ká ṣègbé. Ìfẹ́ Ọlọ́run ni pé kí ẹnikẹ́ni má ṣe ṣègbé. Ọlọ́run ò fẹ́ kí ìwọ kí ó ṣègbé. Ọlọ́run kò fẹ́ kí èmi kí ó ṣègbé. Torí ìdí èyí ni Ọlọ́run fi di ènìyàn láti tọ́ ikú wò fún gbogbo ènìyàn. Òun ni Jésù Kristi fi jẹ́ olùgbàlà. Gbọ́ta ló pe Jésù lólùgbàlà nínú Bíbélì? Àwọn áńgẹ́lì pè lólùgbàlà. Mátíù orí kìíní ẹsẹ̀ 21 rẹ̀ ó pe Jésù ní olùgbàlà. Mátíù orí kìíní ẹsẹ̀ 21 ní pé yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Kí ni Jésù wá ṣe ó wá gba àwọn ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀. Áńgẹ́lì Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Máríà wípé fún Jósẹ́fù, ó wíwọ̀ fún Jósẹ́fù pé yóò bí ọmọkùnrin kan, tó sì bí ọmọkùnrin yẹn òun ni yóò ṣe kí ni yóò gba àwọn ènìyàn là kúrò nínú kí ni kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ta ni Jésù? Olùgbàlà ni. Lúùkù orí 2 Jésù jẹ́ olùgbàlà. Lúùkù orí 2 ẹsẹ̀ 10 wípé áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù, ṣáàwó mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo. Gbòòrò ìyìn ayọ̀ tó ló mú wá fún wọn ní ẹsẹ̀ 11 nítorí a bí kí ni olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi Olúwa. Ta la bí níjọ́ náà? Jésù Kristi. Ta ló ń sọ̀rọ̀ ní áńgẹ́lì? Ó sọ fáwọn dáradára yẹn tí wọ́n ń ṣọ́ àwọn àgùntàn wọn, olùṣọ́ àgùntàn tí wọ́n ṣọ́ àgùntàn wọn lóru. Ó wá wí fún wọn pé ẹ wò ó, ẹ má bẹ̀rù, ìyí tí mo mú wá fún yín ìròyìn ayọ̀ ni. Nítorí pé ẹni tí ó gbà yín lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó gbà yín lọ́wọ́ ẹgbẹ́ ọ̀run àpáàdì àbí fún yín. Ta ló ń tàta àbí Jésù Kristi. Bí ó sọ pé sì kíyèsí áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rù sì bà wọ́n. Ó wá fún ẹ má bẹ̀rù, nǹkan gidi mo wá sọ fún yín, nítorí a bí olùgbàlà fún yín lónìí. Ta la bí fún yín lónìí? Olùgbàlà. Níjọ́ tá ń sọ̀rọ̀ yẹn, ta la bí fún wọn? Jésù Kristi. Ta ló pe Jésù lólùgbàlà? Áńgẹ́lì Ọlọ́run. Ẹ jẹ́ pé nígbà tó dé ibi táwọn èèyàn yẹn wà, Bíbélì sọ pé ògo Ọlọ́run bò wọ́n, ògo Ọlọ́run ló yí wọn ká, ògo Ọlọ́run sọ̀kalẹ̀ síbẹ̀. Kì í ṣe ẹni tí kò rìn nínú ògo Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ìwọ sì sọ pé Jésù èṣù olùgbàlà. Ó jẹ́ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Bíbélì pè ní kí ni olùgbàlà. Àwọn àpọ́stélì pẹ̀lú olùgbàlà. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 ó wípé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú èèyàn nípa èyí tí a lè fi gbà wá là. Àwọn àpọ́stélì ní ẹ jẹ́ ká sọ nǹkan kan fún yín ẹ̀sìn kò sí gbàlà ń bẹ, àlùfáà kò sí gbàlà ń bẹ, wòlíì kò sí gbàlà lọ́dọ̀ wọn, ìwà mímọ́ kò sí gbàlà ń bẹ, ìjọ kò sí gbàlà ń bẹ, ìfèrèfọ̀ kò sí gbàlà ń bẹ, iṣẹ́ ẹ̀sìn kò sí gbàlà ń bẹ, kò sí gbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn mi dàbí fún ni. Gbogbo orúkọ tó ti kọjá lọ, bóyá àwọn wòlíì tó ti lọ rí àbí àwọn wòlíì ti sìn yìí, kò sí gbàlà lọ́dọ̀ wọn. Ọ̀dọ̀ ẹnìkan péré ni ìgbàlà wà, ẹnìkan péré ló fúnni ní ìgbàlà, òun tó ní Jésù Kristi. Òun nìkan ní olùgbàlà gbogbo ọkàn, òun nìkan ní olùgbàlà gbogbo ayé. Wo áńgẹ́lì pè lólùgbàlà, kì í ṣe áńgẹ́lì nìkan ló pè lólùgbàlà. Jẹ́ kí n sọ fún ọ pé àwọn àpọ́sítélì pè lólùgbàlà. Títù orí 2 Títù orí 2 èmi gbàgbọ́ torí pé mo rí ìkà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Títù orí 2 ẹsẹ̀ 12 ó wí pé ẹ̀yẹ́ kí n kà láti ẹsẹ̀ 11. Ó nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn,
ó ń kọ́ wa pé kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé yìí, kí a sì máa wà ní àìrékọjá ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí, kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jésù Kristi. Kí ni wọ́n pè Jésù Kristi? Olùgbàlà wa. Olùkọ́kọ́ sọ pé ìgbàlà ti farahàn. Ta ló farahàn? Jésù Kristi nínú ara, ọ̀rọ̀ tó di ara, tó yẹ pé a sì rí ògo rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí kan ṣoṣo Ọlọ́run. Òun ni olùgbàlà. Òun ni olùgbàlà. Ta ni Jésù Kristi? Ọlọ́run ni. Ta ni Jésù Kristi? Olùgbàlà ni. Àpọ́sítélì pè ní olùgbàlà. Òun gan fúnra rẹ̀ ó pera rẹ̀ ní olùgbàlà. Ìwé Lúùkù orí 19, Luke 19 orí 19 ẹsẹ̀ 10, Bíbélì wípé ó nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Kí ló náà wá ṣe? Ó wá gbà yàn là. Ó ní ìdí tó fi wá sáyé nìyẹn. Àwọn tó ti nù ó fẹ́ wá wọn rí, kí wọ́n má bàa parun nínú sísọnù wọn. Ó wá lóun fẹ́ gbà wọ́n là kúrò ńbẹ̀ pátá kìí kàṣe pé kókàn rí wọn kó mọ wá wọn pé ìwọ ibi tó sọnù sí rèé. Rárá, ó ní àti láti gbà wọ́n là. Jésù ò wá kójú bá àti wá. Jésù kò wá torí ká bá ṣègbé. Bẹ́ẹ̀ni wá nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé. Ká má bàa ṣègbé, ká má bàa sọnù ló fi wá. Fúnra rẹ̀ ló sọ pé òun ṣe kí ni o, òun wá gbà wá là ni. Ìwé Lúùkù orí 1 ẹ wo 54 àádọ́ta yẹn. Ìwé Lúùkù orí 1 54. Màríà sì dáhùn, ó ní ọkàn mi yin Olúwa lógo, ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi. Ta ni Jésù? Ọlọ́run. Ta tó ni Jésù? Olùgbàlà. Fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń gbẹ́kẹ̀lé Màríà kó ní ó ràn yín lọ́wọ́, olóńbà yín ṣìpẹ̀. Màríà gan nílò olùgbàlà, kò lè ṣìpẹ̀ fún yín, kò lè ràn yín lọ́wọ́ rárá. Màríà kò ní ọ̀nà àbáyọ. Òun gan ó yọ̀ nígbà tó rí ìrètí ìgbàlà. Ìrètí ìgbàlà wà. Ìrètí ìgbàlà yìí àti ìdánilójú ìgbàlà yìí nínú Jésù ló wà. Áńgẹ́lì pè lólùgbàlà, àpọ́sítélì pè lólùgbàlà, ó pera rẹ̀ lólùgbàlà, Elizabeth pè lólùgbàlà, Màríà pè ní kíni o, olùgbàlà. Kí ló wá gbà wá là? Ó wá gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀. Róòmù orí 5 ẹsẹ̀ 9. Róòmù orí 5 ẹsẹ̀ 9, Romans 5:9. Bíbélì wípé mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ li a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ìbínú tó ń bọ̀ ní ìbínú Ọlọ́run sí ọ̀run àpáàdì. Bíbélì wá sọ pé nípa kí la fi gbà wá là o, nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ wo, a ò lè gbà wá là nípa iṣẹ́ ọwọ́ wa, a ò lè gbà wá là nípa ìwà mímọ́ wa, a ò lè gbà wá là nípa òfin pípamọ́ wa, a ò lè gbà á là nípa iṣẹ́ ẹ̀sìn wa, a ò lè gbà á là nípa òdodo wa. Wíwèrè jẹ́ pé gbogbo òdodo èmi àti yín gẹ́gẹ́ bí àkísà ẹlẹ́gbin. Ìgbọ́n ní ẹsẹ̀ 9 yẹn, ìwé Róòmù orí 5 yẹn, ó wí pé mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ li a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ìbínú Ọlọ́run ni, kì í ṣe ìbínú èèyàn, kì í ṣe ìbínú èṣù. Ìbínú Ọlọ́run ni, torí pé orí àwọn èèyàn búburú la ó dà sínú iná àti orílẹ̀-èdè tó gbàgbé Ọlọ́run. Ṣùgbọ́n táwọn bá gbà wá là kúrò nínú ìbínú yìí, ẹ wo, èrè kan kéré lẹ́ṣẹ̀ ni. Àwọn ìjìyà pẹ́pẹ̀pẹ́ wà fẹ́ṣẹ̀, ṣùgbọ́n ikú lé èrè ẹ̀ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ yẹn báwo la ṣe gbà wá là kúrò ńbẹ̀? Nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ tá a ta sílẹ̀ lórí igi àgbélébùú ni. Ǹjẹ́ bí nígbà tí àwọn bá wà lé ọ̀tá, àwọn àwa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. Mélòó nígbà tí a là wá ní ìjà tán tí a ó gbà wá là nípa ìyè rẹ̀. Kí ló gbà wá là? Ìyè rẹ̀. Ṣé rí ẹni tí èmi ń sọ fún yín pé olùgbàlà nìyí?
ó wá sáyé lóòótọ́, ó ṣe rere káàkiri lóòótọ́, ṣùgbọ́n kò kàn ṣe rere lásán. ní tó wá ṣe gangan ni pé ó wá kú ní tòótọ́, àwa sí ní tòótọ́. níjọ́ kẹta kí ló ṣe o, ó wá jí dìde ní tòótọ́. ẹgbẹ́ tapata sí tó wá jí dìde ní tòótọ́ yẹn. tẹ́tí sí mi ọ̀rẹ́ mi o, ó fẹ́ràn ròyìn yìí o. bíbélì wa sọ pé nípa ìyè rẹ̀ kí la ṣe o, àgbà wàhálà. ikú, sísin àtàjíǹde Jésù ló mú ìgbàlà wá fún wa. kúrò nínú ìjìyà fún ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Róòmù orí 8 ẹsẹ̀ 9. kí lè rí ẹ̀ṣẹ̀ o? ikú. bọ́ọ̀lù á ṣe bọ́ lọ́wọ́ kú nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi. ṣùgbọ́n èyí kò sí nínú ara bí kò ṣe nínú ti ẹ̀mí, bí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. bí Kristi bá sì ti wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú. yóò gbà á là kúrò nínú ikú, yóò sọ ara kíkú wa di kíni o, ààyè. torí pé ẹ̀mí Kristi, ẹ̀mí ìyè ni, òun yóò máa gbé nínú wa. gbọ́ dáadáa, ìgbàlà Jésù Kristi ìgbàlà ọ̀fẹ́ ni, kìí ṣe ìgbàlà ṣe báyìí kò rí ilé ìgbà. ìgbàlà ẹ̀kúnrẹ́rẹ́ tún ni, kì í kàn ṣe pé ọ̀fẹ́ nìkan, bó tún jẹ́ kí ni o, ẹ̀kúnrẹ́rẹ́. ìgbàlà tó jẹ́ pé ó bójútó ẹ̀ṣẹ̀ tó ti kọjá, ìgbàlà tó jẹ́ pé ó bójútó ẹ̀ṣẹ̀ ti sìn, ìgbàlà tó jẹ́ pé ó bójútó ẹ̀ṣẹ̀ títí wọ́n fi jáde láyé ni. ìgbàlà Jésù Kristi, ìgbàlà ọ̀fẹ́ tí ò béèrè owó, tí ò béèrè òbí, tí ò béèrè òfin mẹ́wàá, tí ò béèrè fèrèfọ̀, tí ò béèrè ìwà mímọ́ àbí pípé. Bíbélì sọ pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. torí pé àwọn ẹlẹ́ṣẹ̀ la wà nínú ewu tó ga ni. ìgbàlà ọ̀fẹ́ rẹ̀ fún ọ ni, fún ìwọ bàbá mi, fún ìwọ màmá mi, fún ìwọ arákùnrin, fún ìwọ arábìnrin, fún ẹ̀yin ọmọdé, fún ẹ̀yin àgbàlagbà. gbogbo ènìyàn pátá ni ìgbàlà ọ̀fẹ́ yìí wà fún. a ti kà á pé Jésù pera ẹ̀ lólùgbàlà, a ti kà á pé áńgẹ́lì pè lólùgbàlà, a ti kà á pé àwọn àpọ́sítélì pè lólùgbàlà, a ti kà á pé Màríà pè lólùgbàlà, a ti kà á pé ó fẹ́ wá gbà wá là kúrò nínú èrè ẹ̀ṣẹ̀ tí í ṣe ikú. ẹ̀ṣẹ̀ ò lérè méjì, ó fẹ́ gbà wá kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. mo wá sọ pé ìgbàlà yìí ọ̀fẹ́ ni, ìgbàlà yìí ẹ̀kúnrẹ́rẹ́ ni, yóò lè gbà wá là kúrò nínú ìwàláyé ẹ̀ṣẹ̀. torí pé nígbà tí a bá dọ̀run, a ní dẹ́ṣẹ̀ mọ́ láéláé. àwa náà a ó dàbí rẹ̀. Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ 1 àti 2. ó ní ẹ wo irú ìfẹ́ tí baba fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́, nítorí èyí li ayé kò ṣe mọ̀ wá, nítorí kò mọ̀ ọ́n. olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwọn ó ti rí. àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwọn ó rí àní bí òun ti rí. ẹ bàbá ó ṣe rí ni, ṣóhun pé àwa náà ó pé, ṣóhun mọ́ àwa náà ó mọ̀ pátápátá, ṣóhun wà láàyè àwa náà ó wà láàyè títí láéláé, ṣóhun jọba àwa náà ó jọba, ṣóhun wà níjọba ọ̀run àwa náà ó wà níjọba ọ̀run. torí bó bá ti rí làwa náà ó ṣe rí. mo ní wá gbàgbà lọ́fẹ́,
mo ní wá gbàgbàlà kíkún, ó ní ìwọ ló fẹ́ gbára rẹ̀ là, ó lè gbára rẹ̀ là o. Ẹnìkan péré lólùgbàlà, òun náà sì ni Jésù. Àti kọ́ pé Ọlọ́run ni, Bíbélì tó ti fi hàn wá pé kí ni o, olùgbàlà ni. Ìdí tèmi fi tẹ̀lé Jésù rèé, torí tó jẹ́ Ọlọ́run olùgbàlà. A lè pè papọ̀ Ọlọ́run olùgbàlà. Bó ló ṣe ràgbàlà fún wa, ó kú, asín, ó jíǹde. Èló ló béèrè lọ́wọ́ wa, kò béèrè owó. Irú gbàlà wo ni? Ẹ̀kúnrẹ́rẹ́ gbàlà ni. Ìgbàgbọ́ ló sì ń fúnni ní gbàlà náà. Kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́, kí ó má bàa ṣègbé, gbọ́ kí ó lè ní iye àìnípẹ̀kun. Ṣé ó gbàgbọ́? Ọ̀fẹ́ ní ìgbàlà yẹn, gba Jésù gbọ́. Ò ní ṣègbé, ó tún níye àìnípẹ̀kun. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àwọn ènìyàn tó ti tẹ́tí sí ọ̀rọ̀ yín. Ẹ ràn wọ́n lọ́wọ́ láti gba Jésù gbọ́, kí wọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ ṣé torí pé ó ràn wọ́n lọ́wọ́ láti gba Jésù gbọ́, kí wọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun yìí lọ́fẹ̀ẹ́. Bí a ṣe tẹ́lẹ̀ wá bá tá a di jú wa yẹn, ǹjẹ́ o fẹ́ ìgbàlà ọ̀fẹ́ yìí? Ǹjẹ́ o fẹ́ ìgbàlà kíkún yìí? Ó ronúpìwàdà kúrò nínú pé ìwà rẹ, òfin rẹ, ìwà mímọ́ rẹ ni ó gbà ọ́ là ni o. Ó wàá fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi, ẹni tá a pa, tá a sin, tó jí dìde. Bẹ́ẹ̀ sì ṣe fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi náà ni pé kó ké pe orúkọ Olúwa. Róòmù orí kẹwàá ẹsẹ̀ 13 ní ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa lágbàlà. Tó bá ti ṣetán lọ́kàn rẹ wípé Jésù, ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Mo gbàgbọ́ pé ikú rẹ lágbélébù ló san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Ṣé o ti gbàdúrà yẹn? Káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Ìwọ náà ti dẹni ìgbàlà nìyẹn. Yẹ ká bá ọ yọ ní orí 07038085652 07038085652 tàbí 07087682122 07087682122 tàbí WhatsApp ní 07055307492 07055307492. Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.